ṣé mọ̀ kó sọ pé àwọn jọmọ ra àwọn pẹ́ níbi ní gbogbo àwọn ẹ wò. ṣé ń gbọ́ àwọn tó ń fi promise Fọlárí wọ́n jọ ń gba donation ẹ wò ẹ wò ẹ wò àwọn ẹlẹ́sìn ẹ̀dá ẹ rí kó tó gba fóònù lẹ́yìn fídíò Ìyábọ̀ Òjó gba fóònù iPhone 16 àlòkù àwọn olórí burúkú gbogbo tóun rè abala yìí máa mú dání. Ìyábọ̀ àbí ṣé ìwà àti ẹni ìjọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ìṣó ló fi wọbẹ̀ ó yá mò ń gbẹ́ wo wọn àwọn ẹlẹ́sìn mẹ́ta yé pín in àwọn olórí burúkú gbogbo ẹ̀ wò ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ àwọn ẹni bíi játijàti àwọn olòṣì ẹ̀dá ẹ wá ní kán má ṣàṣetì dandan ni káwọn náà ṣubú torí pé Lizzy tí gbogbo wọn gángọ̀pù sí yìí kò sí kankan nu wọn tí Lizzy ò ṣe dáadáa fún kò síbi tó ti ń ba tiwọn jẹ́ tí Lizzy dúró síbẹ̀ rí Lizzy máa dúró ni pé irọ́ o mi ò bá lágbájá sọ̀rọ̀ àmẹ́ lè ba tiẹ̀ jẹ́ ní tí Lizzy máa ń sọ nìyẹn ohun tí Ìyábọ̀ fi promise ẹnu ìṣó nìyẹn pé má wọrí tá bá ti parọ́ mọ́ Lizzy tá bá ti parọ́ mọ́ wàá mọ̀yàn wàá mọ̀ àwọn wèrè wàá mọ̀ àwọn ọ̀nàkí wàá mọ̀ àwọn ọ̀màdò àwọn olòṣì olórí burúkú ńgbà tán dẹ̀ iṣẹ́ ẹ̀sìn ayé wọn kẹ́ lè bá mọ tí gbogbo wọn ti mọ̀ tán ṣàfẹ́ kí Lizzy single bíi titi wọn tó tọrọ bá wà ń bẹ ká sọ náà it does not make sense. Ẹni sọ wípé are you for real? I did not know that she did this. I am too disappointed. Ṣé rí gbogbo ìgbà tá a sọ̀rọ̀ à ń bo mẹ́wàá mọ́ra àìmọye ọmọ ní tíátà tó kú kì í ṣe kú ta ló ń pa wọ́n gbogbo ìgbà tá a ti máa sọ̀rọ̀ yẹn à ń bo mẹ́wàá mọ́ra ẹ bá mi bí gbogbo wọn ṣé ń gbà tẹ́lẹ̀ níṣòro ní ọkọ ẹ̀ ṣé mo dá sí ṣé mo wà náà tó búlì ọkọ ẹ̀ ṣé mo wà náà tó lọ ṣépè fún pé kò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣé mo wà náà tó gégùn fún pé gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ ẹ bá mi bí pé kí ló ń wá ẹ bá mi bí pé kí ló ń wá ẹ bá ń bi wọ́n pé kí ló ń wá ṣebí lẹ́yìn fídíò yìí ní Ìyábọ̀ Òjó gba used iPhone 16 o ò lè bá Lizzy Anjorin ibi tán ti ń ba anybody jẹ́ either you are my colleagues or you are not my colleague kí ló pè mí o ò lè bá mi ibi tán ti ń ba tèèyàn jẹ́ láyé o ò lè bá mi bẹ̀ someone that could not manage husband want to be ṣe ọmọ ẹ̀gbọ́n sọ̀rọ̀ kan ó ní Ìyábọ̀ Òjó fẹ́ ṣe kinní kan Ìyábọ̀ Òjó ń gbọ́ wọn ló fẹ́ contest Ìyábọ̀ ń bo gọ́vnà àwọn olóṣó àbíbo kò ṣáà ṣe Nàìjíríà wà Ìyábọ̀ anybody that listen to your interview anybody tí ọpọlọ ẹ ṣiṣẹ́ tó wáyé tó wá ṣe oríire Ìyábọ̀ anybody tí ò fẹ́ forí gba ègún sórí tó bá listen sí interview ẹ̀ ó lè jẹ́ councillor toilet. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ nípa Fúnkẹ́ Akíndélé àti ìyáálé rẹ̀ nígbà kan rí tí gbogbo wa mọ̀ sí Fọlá Tinubu nínú fídíò yìí ẹ ti gbọ́ àwọn àṣírí tí ó gbé wá bó ṣe sọ wípé àbàtẹnijẹ́ ni Fúnkẹ́ Akíndélé jẹ́ látàrí wípé Fúnkẹ́ Akíndélé ń ṣe papọ̀ pẹ̀lú Fọlá Tinubu ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy ti sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí.